òjíṣẹ́ ńlá Muhammad ló fi yé wa pé kò sí àìsàn kan tọ́lọ́run ọba Allah fi wòsàn ẹ̀ tí nídìí ká lè jọ gbáyé ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀ nínú àlàáfíà ara pípé ni ṣe ìwọ náà lójú kòkòrò lórí àwọn ìlànà ìwòsàn tó jíṣẹ́ ńlá Muhammad là kalẹ̀ fún wa tá a mọ̀ sí prophetic medicine tí ò lẹ́bọ̀ kankan nú. ǹjẹ́ o ti gbọ́ nípa As-Sunnah Islamic Medicine ilé ìtajà ojúlówó fún prophetic medicine pọ́nbélé àwọn oògùn ìwòsàn àlàáfíà tí ò lẹ́bọ̀ nú tí ó sì wú gbogbo àìsàn tí gbòǹgbò tára fi dá ṣáká bíi abatu sauda black seed oil bawlul ibli miracle in camel ìyẹn omi rànkómi hell water olive pomace oil tó jẹ́ gidi As-Sunnah mixture akọkọlùkọ ẹ̀kọ́ ọkọ jẹ̀díjẹ̀dí ní As-Sunnah Islamic Medicine àwọn prophetic medicine tó kápọ̀ ọgbẹ́ ẹnu tó ń bẹ o èyí tí ó tún palẹ̀ kọ́ mọ́tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ fún tọmọdé tàgbà káyà ọmọ dun ni ẹ̀yìn ríro tó fi mọ́ èyí tí ó ṣàwòtá gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tètè máa bọ̀ ní As-Sunnah kẹ́ ẹ wá ra ojúlówó prophetic medicine àwọn oògùn ìwòsàn tí ò níyèméjì inú tí mọ́ làáfíà tó ní lágọ̀ọ́ ara As-Sunnah Islamic Medicine wà ní Brooklyn Rise SE 231JL ní UK London telephone 07480839910 As-Sunnah Islamic Medicine fún ìwòsàn pípẹ́ tí ò múni takotọ lọ́hùn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين اللهم آمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه إنك على كل شيء قدير adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún ọ̀gá orí tọ́lọ́mọ ń ṣe fún yàn òun lílé kọ́lọ́n kó séyàn ní mùsùlùmí àwa ń fi àánú Ọlọ́run bẹ lọ́run àdánwò tí yóò bá wa táfílà sí Islam Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa à ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún asọ́jà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam anábì tó jẹ́ wípé tarakana ala al-mahajjati al-bayda anábì fi wá sójú ọ̀nà kan tó jẹ́ wípé ọmọ parangadan ó funfun ni láìlèha kanahariha bí yàtọ̀ lóru bọ́tọ̀ lọ́sàn bákan náà ni la yazigu anha illa halikun ẹnìkan ò ní yẹ̀ lójú ọ̀nà yìí kó lóun ò tẹ̀lé mọ́ àfẹ́ntọ́ bá ṣe tán láti parun Ọlọ́run má jẹ́ aparun láyé o má jẹ́ aparun jẹ́ bẹ̀rẹ̀ kàmá súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ojú ọ̀nà rẹ̀ Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa o gbogbo ẹni tó ti mọ òdodo tó ń tẹ̀lé Ọlọ́run má jẹ́ késo ògùn wọn lórí padà máa o àwọn tí wọ́n sì ń fi sọ́n fi sìn tó jẹ́ pé bóyá station Nàìjíríà ni àbí torí ipò kan ni àbí torí ìkan ni wọ́n fi ń fi sìn fi sọ́n Ọlọ́run balikọ́lá bá ní mórí wọn dúró wọlá àtọ́ka òṣò rẹ̀ wọlá gbólóhùn la ilaha illallah eléyìí ni ìsàlàyé ìrújú èyí tí àáfàá Sọlágbẹrú tí wọ́n mú wá lórí fídíò kan tí ó jáde ní àná tàbí kí n sọ pé tèmi rí wò lánàá ó lè jẹ́ kó ti jáde before that time so wallahu alam ṣùgbọ́n fídíò yìí just of recent ó ní fídíò yìí wá lórí ọ̀rọ̀ oúnjẹ Christmas tí àáfàá ń sọ níbẹ̀ wípé ẹnìkan pé àwọn ẹ̀ka nǹkan ló jẹ́ káwọn fẹ́ sí lecture yìí tí ẹni máa ń mú kan lábújá ó sọ yìí pé a lè jẹ oúnjẹ yìí so sáà àlàyé pọ̀ kó tó di kí wọ́n padà sọ́n parí pé ẹ máa jẹ́ so ẹjẹ Christmas ẹjẹ ajánásí náà ń já sí lábẹ́nú kíníkà ẹsẹ̀gbá ẹsàwó ìdàrú ìdájọ́ báyìí pẹ̀lú àwọn àyà tí àfa mú wá lókè so a rí wípé èèyàn kan lu oko ibi tí ó mọ̀ ni èèyàn kan lu oko ibi tí ó mọ̀ nípa rẹ̀ òun ni àfa lọ kan lù tàbí láti máa fẹ́ fún násù lọ́rùn láti máa fẹ́ fún àyà Al-Qur'ani lọ́rùn láti lè tẹríba ìtọ́lọ̀wọ̀n àlíkọ́lá sọ sífẹ̀ẹ́ náà ti wá tí èsì ìtọ́lọ̀wọ̀n àlíkọ́lá gbé wá fún wa nínú ẹ̀sìn ṣùgbọ́n o ká máa gbọ́yé àdínù nàṣíhà ẹ̀sìn ìtanijí ni bí àwọn kan bá ti ń dìde lórí social media tàbí ní gbogbo àyíkáyè láti wòye pé àwọn fẹ́ máa da ojú ẹ̀sìn rú báyìí Ọlọ́run máa gbá àwọn kan dìde láti máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ìṣèjà òkè ṣíṣe ìlú nígbàtí àfáà mú àyà yìí wọ́n nínú Al-Qur'an Karim àyà gbogbo ayé lọ́mọ̀ àwa náà mọ̀ àti sàlàyé rẹ̀ alhamdulillah ká lọ orí platform
a ti sọ̀rọ̀ lórí oúnjẹ Christmas ṣùgbọ́n a kàn sí short video yìí a ti ṣàlàyé dáadáa tá a expatiate ẹ̀ so alhamdulillah ipe ẹnìkan ò ní sọ wípé halali ni pé kéèyàn máa jẹ Christmas yóò jẹ́ kan nínú méjì ni tí ó bá jẹ́ ẹni tó jẹ́ pé àkùn jẹ́ ní dàlámù yóò sì jẹ́ wípé ẹni tó jẹ́ pé aláìmọ̀kan òun ni so kọ́nà balẹ̀kọ́lá kọ́lá wa kó bí méjèèjì so fa'arun thumma arun thumma arun àfáà ní orí ibú ẹgbẹ́ o ọmọnìyàn ká ọtọ́jọ́ yí pé ṣàkọ́ olùmọ́rí min ajli ta'ami kí wọ́n á níyàn tí ẹ̀wà sórí ibú kí wọ́n nítorí kí ló fi sórí ibú torí oúnjẹ ọlọ́run mọ́jà ti bí oúnjẹ mọ́jà fi sórí ibú mọ́jà ti bí kankan sórí ibú wájú wọlọ́run wọlá tó kàn sórí wọlá gbóhùn la ilaha illallah àfáà mú àyà yí pé ọlọ́run ní nínú Al-Qur'an Karim mi pé kul uhilla lakum tayyibat so nígbà tó ọlọ́run bá lè kọ́lá sọ yí pé al-yawma òní yìí o uhilla lakum ọlọ́run sọ yí pé wa ta'amul ladina utul kitaba hillun lakum so oúnjẹ àwọn wa ta'amul ladina utul kitaba ayà yẹn ti ń bọ̀ lókè pé al-yawma uhilla lakum at-tayyibat ńgbọ̀ wá débẹ̀ ọlọ́run ní wa ta'amul ladina utul kitaba hillun lakum oúnjẹ àwọn tá a fún ní tírà so ẹ̀tọ́ ni fún yín wa ta'amukum hillun lahum oúnjẹ tí yín náà ẹ̀tọ́ ni fún wọn ayà ìsìn ní ó sọ̀kalẹ̀ níjọ́ Àrafà fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní àjìká oṣù tánàbí ṣe tó jẹ́ yí pé lẹ́yìn ìgbà náà ìgbà díẹ̀ sẹ́yìn ìgbà náà ànábì kú tó fi hàn pé wọn ọ̀pá àyà yìí rẹ òótọ́ ni ṣùgbọ́n o àáfà Sọlágbẹrú ẹ ti máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ n tí àwọn máa ń wò lára yín ni pé ọ̀dà bẹ́ẹ̀ pẹ́ tí ẹ̀ ń rí kí ó pé yàtọ̀ sáwọn oní wíìdì rádaràdà míì táwọn kan ya ṣewúṣewú rọ kalẹ̀ ṣùgbọ́n yìí tí ẹ̀ ń rí kí ó pè díẹ̀díẹ̀ so ìyẹn la fi ń dáadé gbogbo bẹ́ẹ̀ sí sọ pé ẹ challenge alùsùnà tí ó bà bọ́ta kọ́ bọ́ta ẹ ti ń challenge wọn ẹ̀rẹ́ nìkankan so níbo lẹ ti ń challenge èèyàn so ìwọ̀nba àpọ́nlé díẹ̀ ta fún yìí ni pé àpọ́nlé pé kí ó ti ẹ̀ sọ̀rọ̀ mọ̀ díẹ̀ tabarẹ́ ń tó lè pè é ká ti ẹ̀ kọ́kọ́ gbìyànjú rẹ̀ ká ó ti ẹ̀ gbìyànjú ṣùgbọ́n heart àwọn ìrújú tẹ́ fẹ́ gbé wọnú ẹ̀sìn kọ́ wọ́bẹ̀ ẹ̀ ń kó ti mọ́ gbogbo tèmi ẹ̀ ń kó ti gbogbo ẹ̀ ẹ̀ ń sọ wípé tí wọ́n ń sọ pé kò sí nínú Jawahirul Ma'ani tí wọ́n sọ pé kálùsùnà sọ pé wà nínú Jawahirul Ma'ani láwọn nǹkan tó takò àkídà ẹni èsì Jawahirul Ma'ani original ẹ mú Jawahirul Ma'ani original jáde o à ń retí rẹ o ẹ mú jáde bí tẹ́ bá ti rí ṣé bínú tí Jawahirul Ma'ani làwọn ti ń kóòtì àwa nídi original ẹ mọ̀ wulẹ̀ tí ìkéde dìbẹ́tì so alhamdulillah àwọn sọ nọ́mbà wa síta tẹ́ bá mọ̀ pé nídi lórúkọ rẹ̀ kájọ ṣe ìyẹn sí problem but ẹ kọ́ mú original wà káwá rí kájọ ká ẹ̀yẹ mú tó alùsùnà táwọn àfáàlùsùnà tí a ń kóòtì bá tí a mọ́ Málíkì ni mọ́mù Ṣáfi'í ni o tí wọ́n wá jẹ́ wípé aríwọ̀rọ̀wọ̀rọ̀ nínú rẹ̀ táwọn sọ pé lè lọ́ta kàkídà wọ́n lè ṣe mistake níbi fòró wọn ò ṣe mistake níbi usul ẹ ń bá ṣe mistake níbi usul á yọ jáde kó nù ẹ̀sìn torí pé pìlẹ̀ nu àwọn sàábé wọ́n lè mọ́ kí ni ìtumọ̀ usul torí àwa tí à ń gbọ́ ẹ ń bá ṣe mistake níbi ìpìlẹ̀ ẹ̀sìn yọ jáde kó nù ẹ̀sìn tó bá jẹ́ pé àṣìṣe rẹ̀ bí ìpìlẹ̀ ẹ̀sìn lọ́wọ́ àtó sọkúsọ ṣùgbọ́n tó bá jẹ́ kí bí akẹ́tún ni ẹ̀sàlẹ̀ kí kọ́ṣù tàbá wà ní àjò sáàlẹ̀ kí gbogbo eléyìn akẹ́tún ni kì í yóò ọ̀fà wà láàrin ara wa ṣùgbọ́n ìpìlẹ̀ àkìdá téèyàn bá ṣe mistake ń bẹ̀ tàbí tó bá jẹ́ pé ló gbogbo wọlé tí èsì tí Islam gbé wá wọ́n yọ jáde kúrò nínú ẹ̀sìn kọ́nà ọ̀bàlẹ̀ kọ́lá kọ́sàánú wa tá a bá wá lọ wá àyà tẹ́ ń mú wáyé àyà karùn-ún ni ẹ wá lọ wá àyà kẹta lókè àyà ìjọ náà ní Ọlọ́run jọ sọ gbogbo ẹ̀ kalẹ̀ o Ọlọ́run ti kọ́kọ́ sọ nǹkan tó jẹ́ ìwọ̀ fáwa mùsùlùmí tá a lè jẹ so tó sọ tó jẹ́ ìwọ̀ fún wa kó tó wá máa sọ pé lónìí mo ti pé ẹ̀sìn fún yín mo ti yọ́nú sí Islam lẹ́sìn fún yín Ọlọ́run wá sọ pé tí máa ń bí wa nàbí léèrè nípa yí pé kí ni a ṣe lẹ́tọ̀ fún wọn nínú nǹkan tó dáa Ọlọ́run wá ń ka àwọn nǹkan tó dáa tá a lè jẹ lẹ́yìn ìgbà tó ti ka àwọn nǹkan ìwọ̀ nínú nǹkan ìwọ̀ tòkè tọ́ka Ọlọ́run ti jẹ́ kó yí wa yí pé hurrimat alaykumul maytatu wad-damu ní ayé ẹlẹ́ẹ̀kẹta nínú Suratul Maida ẹgbẹ́ kúrò nílà ti bẹ̀rẹ̀ so Ọlọ́run wá ń ka mọ́ pé ẹ gbọ́dọ̀ jẹ ẹ̀jẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ òkú mbete ẹ gbọ́dọ̀ jẹ ẹran ẹlẹ́dẹ̀ ọ̀ ń ka gbogbo ẹ̀ ẹran tó pokùnso ẹran tó rébọ́ ẹran tí a ń lù ń kú mọ̀ pa ọ̀ ka gbogbo ẹ̀ lọ ọwọ́ adébì kan Ọlọ́run wá sọ wípé wa ma dhubiha ala nusbin gbogbo tí a ń bá ilé pa fóòsà ẹ gbọ́dọ̀ jẹ ó ní tí a máa pa fóòsà ìntọ́wá já Christmas ní tí ọba yé yín so nínú ṣẹ̀ríà Islam tí alùlù kìtàbù bá gbóúnjẹ fún wa ẹ má dọ̀gbọ́n pa àwọn èèyàn sọ́dọ̀ bí ẹni pé bóyá àbẹ́yìn lẹ wá mọ uslubu dáwà kẹ́kẹ́kọ́ ìgbèrújú wọlé lélẹ̀ Islam ò ní ká má bá Christian ṣe kò ní ká má bá tí ìṣẹ̀lẹ̀sìn wá sí àwa náà bá wọn ṣe àjọ ń ṣe papọ̀ láwọn ibi tí Islam bá ti ní ká ṣe papọ̀ ibi tí Islam bá ti ní ká draw margin line á draw rẹ̀ ara pọ̀ gbẹ́sìn yé ni pé kò draw rẹ̀ inú rẹ̀ ni pé Ọlọ́run ní tí a máa fi sọ yóò sà nígbà tó bá di pé odidi ajẹ́rìí Jèhófà bá ń gbọ́ yí pé Christmas ọdún ẹbọ ni ibi tí wọ́n ti dálẹ̀ Róòmù ni wọ́n sì dálẹ̀ after 336 years
tí ẹ ti gbá nàbí ìsá lọ sókè kì í but ó ń bí díà tẹ́ ẹ jẹ́ nígbà ìpínlẹ̀ bẹ́ẹ̀ náà sì gbé mólídì wọnú Islam tí ó sì lára rẹ̀ after 30 something years náà ni wọ́n dá mólídì lẹ́sìn nínú Islam. So after 36 years náà ni wọ́n dá ọdún Christmas ilẹ̀ nínú ẹ̀sìn Christianity. So ló jẹ́ wípé nígbà wọn ó sì dálẹ̀ àwọn ará Róòmù lọ dálẹ̀ ẹ lọ Google rẹ lọ béèrè Google gan ṣàlàyé fún yín ẹ kàn tẹ December 25 sórí Google yóò gbé gbogbo history rẹ̀ wá. So tẹ́ẹ̀bà tí ọba yé yín gan tẹ́ẹ̀bà tí ẹ lè tètè mọ̀. So tẹ́ẹ̀fì mọ̀ yìí pé eléyìí ṣe ọdún àwọn Christian ọdún ẹbọ ni òòṣà ni wọ́n fi gbogbo nǹkan ó sì máa padà sí ìpínlẹ̀ rẹ̀ káàmọ́ ní ẹ̀wọ̀n ọmọ ní rárá o nínú ṣẹ̀ríà Islam tí Christian bá pẹran a lè jẹ tí Júù bá pẹran a lè jẹ ṣùgbọ́n ní májẹ̀mú ni pé kó dákọ̀ Ọlọ́run sí torí pé tí mùsùlùmí bá pa ẹran tó bá dákọ̀ nǹkan míì sí tó yàtọ̀ sókọ̀ Ọlọ́run a gbọ́dọ̀ jẹ tó bá nílò okọ̀ ànábì tó bá fi dú ẹran wallahi haramu ní ká jẹ tó bá nílò okọ̀ ṣé Ibrahim Niyas haramu ní ká jẹ tí mùsùlùmí bá rí báwọn tí Christian náà bá wá pe lórúkọ Jésù sí ẹran haramu ní àníṣọpọ̀ náà sọ pé ká jẹ ń jẹ́ àlùkò kìtà torí Ọlọ́run tó sọ yí pé a gbọ́dọ̀ jẹ mímọ́ lam yuzkaru ismullahi alayhi gbogbo tí wọn bá ilé dárúkọ Ọlọ́run sí ẹ gbọ́dọ̀ jẹ àti ní èèwọ̀ tí wá ń lẹ̀tẹ̀lẹ̀ nínú Islam. So nǹkan tó jọ oúnjẹ Christmas ni a ti ṣàlàyé rẹ o but a kàn fẹ́ fi lè gbárùjú yín kú yìí pé Christmas o kì í ṣe ọdún àwọn mùsùlùmí ìyún ò sì ṣe ń sọ pé bóyá àjọṣepọ̀ pa gbọ́dọ̀ jọ mọ báwọn kèfèrí agbọ́dọ̀ jọ bá wọn ṣe àṣepọ̀ rárá kò sí. àmọ́ bá wọn ṣe níbi tọ́lọ́run bá lékè ọlá bá ti ní ká bá wọn ṣe ibi tọ́lọ́run bá ti ní ká má bá wọn ṣe àní bá wọn ṣe ń bẹ̀ nítorí pé ajẹ́rìí Jèhófà ọgbọ́n nǹkan yìí wọ́n mọ̀ àwọn gẹ̀ẹ́jẹ́ wọn lọ́dún ẹ̀bọ ni àwọn Deeper Life wọn èyí jẹ́ ìntàjẹ́rìí gbọ́yé tí Deeper Life gbọ́yé táàfà àyàtọ̀ wá péré mùsùlùmí tó wá yálà kùn jẹ́ tí ọ̀wá gbọ́yé tájẹ́rìí gan takùn pé ọyẹ mẹ́rin rẹ̀ wà nínú báìbù ẹ̀mẹ́rin rẹ̀ wà tó bá jẹ́ pé ọdún yìí bá wà nínú ẹ̀sìn wọn tó wà nínú báìbù wọn tí wọ́n bá pẹran tí wọ́n bá so oúnjẹ a lè bá wọn jẹ ṣùgbọ́n wọ́n pé ká tiẹ̀ kórìíra pé ìní bá wọn dá sí torí pé ọdún gan ìbáàdà ní ká sọ pé wọ́n wà nínú ẹ̀sìn wọn gan ni o èèyàn tó lè kéèyàn tó rìn sùn mẹ́yìn fúru nǹkan tó ti bọ́lọ́n bá ti ṣe lẹ́tọ̀ gan ọ̀dà pọ̀ ju kọ́ jẹ́ kó tó wá bá wọn participate ń bẹ̀ lọ ká tiẹ̀ tó wá sọ pé nǹkan yóò sí nínú báìbù wọn kò sí nínú ẹ̀sìn wọn àdàdálẹ̀ ni bó sì jẹ́ pé àdàdálẹ̀ Ọlọ́run bá lékè ọláwọ́gi lé nínú Ìsìláàmù títí tí wọ́n gan ó tiẹ̀ tó wá burú jẹ́ àwọn tó tún wá lọ gbé wá ẹ máa wo gbọ́ àwọn tí bá ń dàdàkú dálẹ̀ àwọn tó dá mólúdì náà lẹ̀ àwọn olórí ibú ẹ̀dá ni làwọn tó kọ́ dálẹ̀ kì í sáwọn èèyàn rí ẹ lọ́ka àwọn Fatimiyun ọ̀tẹ́ẹ̀sìn ni wọ́n bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó dá eléyìí náà lẹ̀ ẹbọ ni wọ́n ń bọ nílùú Róòmù ojúmọ́ kan oògùn kan ni so ló fi jẹ́ wípé àwa náà ó sì rí nínú àpẹẹrẹ ipe gbogbo ohun tó bá jẹ mẹ́bọ yóò mọ ọrùn lásìkò December Yorùbá náà gbégbá bọ burúkú sí gbogbo kan máa lásìkò wọn náà lásìdẹ́ǹtì ń ṣẹlẹ̀ ẹ má sì kíní kan Father Christmas tí wọ́n gbé wá náà aṣọ rẹ́ẹ̀dì ní ọwọ́ aṣọ ògùn náà nu so bí rẹ́ẹ̀dì bí ẹ̀jẹ̀ bí nǹkan so wọ́n tún máa yin báńgà pa ṣàǹtùbà àwọn ọlọ́dẹ náà tí wọ́n fẹ́ sí pàǹpà kíní ọdẹ wọn máa yin bá ní gbùgbùgbù ọdún ṣe papọ̀ mi léyìn sẹ́ẹ̀mọ̀ pé pílẹ̀ rẹ̀ náà lọ padà sí ni kí wàá láàfọ́ yàrá kan ò jẹ́ sí so ẹ má bẹ́sẹ̀ yín jẹ́ nítorí ráìsì so Christmas yìí sọdún wa New Year kì í sọdún wa tó bá jẹ́ pé Christian bá ń sìnkú mọ́ tí ń ṣègbéyàwó a lè jọ lọ kíra wa a lè jẹ́ oúnjẹ tí wọ́n bá ṣe kalẹ̀ tá a bá wọn bí wọ́n ṣe pẹran wọn á jẹ tá a bá wọn bí wọ́n ṣe pẹran wọn tó bá jẹ́ pé mùsùlùmí ló bá wọn pa á jẹ tó bá jẹ́ pé pásítọ̀ náà lọ pa tá a mọ̀ pé kò dárúkọ Ọlọ́run sí kódà tó bá sọ pé lórúkọ bàbá tí ọba ti fi ọmọ kún àti ọmọ bàbá tí ń sọ òun ọ̀kàndá bàbá rẹ̀ mọ́ ṣùgbọ́n tó bá ti ń sọ pé lórúkọ bàbá àtọmọ haramu ní fáwọn mùsùlùmí àwa ti ní mọ̀ jẹ́ ńlẹ̀ a sì ti ní máa jẹ́ Ọlọ́run lẹ̀ ìtọ́nà ọba àlekọ́ lọ́wọ́ wá ṣe ní halali fún wa látọ̀dọ̀ àwọn tí èsè ẹlẹ́sìn wa ok nígbà tẹ́ bá tiẹ̀ ló ń jẹ wọn pa àlè jẹ́ ṣé tí máa gbẹ́lẹ́dẹ̀ wà á sọ pé àánú wa lókè tábọ̀ Ọlọ́run ti ní ká jẹ́ ń jẹ wọn o ṣé mọ̀ pé inú àyà tí ó wà lókè náà àyà lẹ́ẹ̀kẹta nínú súrà náà lọ́lọ́run sọ pé ẹ gbọ́dọ̀ jẹ lẹ́dẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ báyìí àti ní tí wọ́n bá fi sọ rí òòṣà ṣé tí máa gbẹ́lẹ́dẹ̀ wà ní oúnjẹ lókè tábù ni a gbọ́dọ̀ jẹ́ kálíbà àjọ kan kún lè bá àmọ́ pé Islam ẹ̀sìn rọrùn ni a ní ẹ má máa gọ sọ́ńdà eléyìn ibi tó lọ́n bá ti ní alẹ́ ibi tó bá ti ní àádẹ́ so àìgbàgbọ́ yí ẹ̀sìn rárá òun ni àfáà Sọlágbẹrú ẹ change fatiwa tó ṣe fatiwa o ìmọ̀ yóò gbé gbogbo òkè wájú ṣe Ibrahim ọmọ tó ṣe Ibrahim láwà kíní gbogbo eléyìn òde ẹmọ ni kò sí ti ń jẹ́ tọ̀ríkà Tìjàníyà kò sí ti ń jẹ́ tọ̀ríkà kankan tàṣọ́wùfù wà nínú ẹ̀sìn àtúntò àwọn sọ̀hábà láti ti dáwọn kan tó jẹ́ yí pé wọ́n fẹ́ kàkọyọ nínú ìjọsìn pé akáwọn ti ẹ̀tún láyé sákọjá
ṣùgbọ́n Ànábì regulate ẹ̀ kò sẹ́ni kankan tí ó ní òsì tasawufu gbogbo tí àwọn Ibn Taymiyyah àti ẹ̀ǹkó ti yẹn tasawufu wa sẹ́tà tasawufu wa ní tọ̀ríkà àfààní yá ayyuhal mutanakhiluna tasawufan mo kí gbogbo wọ́n tọ́ sọ yí pé ọ̀n sọ pé ó ń súnfì ní ó ń súnfì ó ní ẹ̀rá yẹ sá àìnà tasawufu wa ìhàkún látàfùtúrù níbo ni tasawufu ń bo ní ìráyé sáwà lára yín látàfùtúrù tẹ́ ẹ̀ lọ jáwọ́ mi dáadáa tẹ́ ẹ̀ ń ṣe kàkí innal ibadata wal amanata wat tuqa ṣe rí ìjọsìn tòótọ́ àti àmánà ká báyàn nídìí òdodo kó jẹ́ pé ká fọkàn tán tá a bá fi sọ́dọ̀ rẹ̀ bá ṣe bá bẹ́ẹ̀ ni àti ìbẹ̀rù Ọlọ́run òun ni wọ́n ń pè ní tasawufu Islam náà ló sì gbé wá kò ní nìkan ẹsẹ̀ fi ti sọ́dọ̀ àwọn kan àfáà ní gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí o dhahabati biha rihul hakim sọ́rù aganji ìjì agan ó ti gbé gbogbo mẹ́tẹ̀ẹ̀ta lọ kó lára yín tẹ́ ń pera yín ló ń súnfí ẹ̀yin súnfí ní ẹ̀yin súnfí ní àwọn súnfí tàní sí bí ẹ̀sẹ̀ rínú tó ẹgbẹ́ bá fẹ́ rìnà tasawufu láwọn súnfí ayé ìjọ kìí sí ilẹ̀ Yorùbá yìí o láyé ìjọ láyé àwọn sálàf àwọn tó ẹgbẹ́ gbogbo wọn lọ máa gbé ṣé wọ́n sún wọ́n tọ̀rí kàkan ni wọ́n jìnà sáyé wọn kódà wọ́n ń tí alágbára àti ilé wọnú aṣọ wọn àwọ̀ àfáà ní innal ibadata wal amanata wat tuqa dhahabati biha rihul hakim sọ́rù kanat tasawufu hina kana tawaddu'a sẹ́rí tasawufu ọwọ́ àlàyé ìgbà tí tẹ̀ríba wà tó jẹ́ pé àwọn tó jẹ́ mutasawufu gan wọn ò ní fẹ́ kéèyàn ọ̀dá wọn mọ̀ wàlé ànáfa wàzíyà àtún wàtàkàbúrú ṣùgbọ́n ní ìsìn níta-fi mọ́sùfì ní pé ọlọ́wọ́n bẹ́ẹ̀ kún ọ̀nàjú tàbá ní káyọ̀ bàjẹ́ tàkàbúrú lásán ìgbéraga kẹlùmí ọlọ́wọ́mọ́wú kíkùn orí gbẹndú báyìí kọ́ mọ́ bọ̀ kí náà sọ àwọn sófìrè tasawufu yàtọ̀ sí tọ̀ríkà Tìjàníyà ní o Ṣàzàlíyà ní o kíníkà yàyà ní o ìlànà tánàbí mú wákọ̀ lélẹ̀ gbogbo ìṣe àfitì kẹ́kẹ́kẹ́ sọ́dọ̀ ẹnìkan tẹ́ bá ní ẹni sẹ́fà alùsùnà náà sí alùsùnà dákọ̀ ẹnìkan pé ìlànà tẹ̀lé jọ̀nà bí lọ ẹ̀yin ń sọ bẹ́ẹ̀ tẹ̀lé ẹ̀dá tí wọn ò sọ pírẹ́sìn àgbáyà fún ẹni tí èsè màsúmù ẹni tí Ṣàmùdá Tìjàní mú wá ní Ṣàmùdá Tìjàní lọ́lẹ́sìn ní àbánàbí ẹni tí kọ́dìrí àwọn ẹni tí kọ́ Ṣàbùkọ́dìrí yẹn dáadáa ni wọ́n náà yín lẹ́dá wà lálẹ́ lẹ́yìn wọn àtàwọn bẹ́ẹ̀ lọ ṣé ò níyàsí tó tẹ̀ ó ti níyàsí ẹ̀ ń tọ́ láyé gbà bíi tẹ́ wá fẹ́ kún torí rẹ̀ tó jẹ́ pé sẹ́ńtírì táwọn àbáwá lòlò náà lò táwọn ẹ̀gán dé bá àṣẹkùbọ̀ sẹ́ńtírì ẹ̀ ń gbò ní ṣẹ́bùrẹ́mọ̀ so àwọn tó ti wáyé sí bífọ́ rẹ̀ ńkọ́ tẹ́ wá fẹ́ ya wèrè torí ẹnìkan so àfààní Ọlọ́run bẹ́ẹ̀ lọ gbogbo mùsùlùmí ayé à ń sọ wípé oúnjẹ kírísímàsì Ọlọ́run ṣe ní haramu nítorí pé kí ni o Ọlọ́run ní wà máa dùn bí ha aláàánúsùbí gbogbo tí ma fi sọ yóò sà ṣùgbọ́n a lè jẹ́ oúnjẹ Christian tí oúnjẹ yìí bá ti ṣe oúnjẹ àrámù nínú ẹ̀sìn wa tí wọn ò sì fi sọrí ọdún tí wọn fi sọrí òòsà halali ní ká jẹ́ǹjẹ wọn ká sì fẹ́ lára wọn halali ní Islam clear eléyàn ẹ mọ́jọ wọn ó gbèrú ju wọlé o mọ́tì torí ráìsì kan àti ẹja àbí tọ́kí lọ́wọ́ àfi bẹ̀sìn rẹ jẹ́ èèwọ̀ ni mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ àtúndúró lórí rẹ̀ tọ́ba wá jẹ́ pé ntájẹ́rì gbọ́yé tí Deeper Life gbọ́yé àáfà alákùn jẹnu ẹ̀sìn wà gbọ́yé ó ṣe fúnrú àáfà bẹ́ẹ̀ Ọlọ́run mọ́jẹ̀ tí wọ́n ta ọ tẹ́ ẹ bá fẹ́ tún béèrè nǹkan ẹ lè pè wá 070-1064-39 070-1064-39 alhamdulillah kọ́nà balẹ̀ lákọ́sàlẹ̀ nìkọ̀ọ̀kan wa hada wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum. Gbogbo Mùsùlùmí tí ẹ ti ń retí ìlú mọ̀ọ́ká ìdánilẹ́kọ̀ọ́. Darul Naim Annual Islamic Conference. Tí mọ́ṣáláṣí ńlá Darul Naim Central Mosque máa ń gbé kalẹ̀ lọ́dọọdún. Ó ti yá o. Tọdún yìí máa bẹ̀rẹ̀. Ní ọjọ́ 24. Oṣù kejìlá December 24 títí di January 2 2020. Ọjọ́ mẹ́wàá gbáko ní Islamic Conference náà yóò fi wáyé o pẹ̀lú àkórí gbígbọ́ àgbọ́yé ìjìnlẹ̀ ẹ̀sìn Islam dáradára lágbàńlá ayé tá a wà yìí. December 24 ní day 1 láti gbàlejò gbogbo àwọn ènìyàn
ènìyàn. December 25 ní day 2 níbi tí ìdálẹ́kọ̀ọ́ àkọ́kọ́ yóò ti wáyé látẹnu Sheikh Dr. Yahaya Murtado láti Kwara State University Malete nílùú Ìlọrin àti Sheikh Dr. Abdulrafi Bello, General Coordinator of Al-Irfad Islamic Institute nílùú Ọ̀yọ́ àti Justice Abdulrahim Ahmed, Founder Islamic Clear Path Organization Lẹ́kì nílùú Àjà. nígbà tí Dr. Abdul Fattah Abdulrafi Chief Imam Alao Latif Central Mosque Ìsẹ́yìn nípínlẹ̀ Ọ̀yọ́. jẹ́ alága ọjọ́ náà. Bẹ̀rẹ̀ láti aago 2 àárọ̀ sí aago 2 alẹ́. ní Adémọ́jì Event Center December 26 ní àbẹ̀wò sí àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn tó ń bẹ ní Ìgàndò General Hospital. December 27 ní day 4 fún Jumat service ní Daruna Central Mosque. day 5 ní lecture day 2 December 28 yóò wáyé ní Daruna Central Mosque bẹ̀rẹ̀ láti aago 8 sí 2 ọ̀sán. àwọn olùdálẹ́kọ̀ọ́ náà ni Sheikh Sulaiman Ilyas, Chief Imam At-Tawhid Central Mosque Láfẹ́wá Ọ̀tà nípínlẹ̀ Ògùn. Sheikh Abdul Wahid Mustapha, Chief Imam Aránṣẹ́ Olúwa Central Mosque Ìlógbò Ẹlẹ́gbà Àjàngbàdì nílùú Ọ̀jọ́. Sheikh Abu Gufro láti Al-Fatah Central Mosque, Sheikh Isaac Muhammad Founder Darun Najat Arabic and Islamic Institute. ní alága ọjọ́ náà. December 29 ní day 6 fún conference day 3 ní Daruna Central Mosque níbi tí àlàyé ẹ̀sìn Islam yóò ti máa wáyé látẹnu Dr. Nafe Alijawari, Lecturer Al-Hikmah University nílùú Ìlọrin. àti Dr. Yahya Abdulbaki Shuaib, General Coordinator of Abdul Latif Abdul Hakim Islamic Foundation. àti Dr. Salahuddin Muniruddin Ar-Riyadi, Mudiru Zamzam Islamic Academy Atọ́ta. Sheikh Abdul Wahab Abubakar, Former lecturer of the Noble Prophet Mosque Medina tí wọ́n tún jẹ́ Imam Al-Ujaili Mosque nílùú Ìlọrin. ní alága ọjọ́ náà. December 30 ní day 7 tí ń ṣe àbẹ̀wò àti ìdánilẹ́kọ̀ọ́ sí àwọn ọmọ ìyá wa tó Nigeria Correctional Service ní Ìkòyí. December 31 ní day 8 Darun Naim Internal Forum. tó bá wá di January 1st 2020 ní lecture day 4 Sheikh Zikrullah Shafi Grand Mufti of the Muslim Congress TMC. àti Dr. Ibrahim Mustapha Lecturer ní Bayero University and General Coordinator of Islamic Institute. àti Sheikh Dr. Sirajuddin Bilal Al-Asro, Director Inayatul Travels and Tours. Àwọn náà tún ní adarí Inayatullah International Academy Ìwó Ọ̀run nípínlẹ̀ Ọ̀ṣun. Sheikh Abdul Rashid Adiyatullah, Proprietor Sharia College Ìwó and member Supreme Council of Islamic Affairs of Nigeria. ní alága ọjọ́ náà. Bẹ̀rẹ̀ láti aago 2 àárọ̀ sí aago 2 alẹ́. ní Adémọ́jà Impress Event Center kìlómítà 80 Ìyànà Odò bus stop lásù ìṣẹ̀rí ọlọ́fin nílùú Èkó. December 2nd ní day 10 tí olùgbàlejò àgbà Sheikh Al-Fadel Imran Abdulmajid Eleha yóò ti máa ṣe ma'asalam fún gbogbo àwọn olùdálẹ́kọ̀ọ́ àti gbogbo àlejò gbogbo ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam àti ọ̀jọ̀gbọ́n ènìyàn là ń retí níbi Darun Naim Islamic Conference náà. fún àlàyé ẹ pé 08033 501 377 ma'asalam.